bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú o ẹ̀kún ní bákan wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe torí òní kọ́ torí ọ̀la ni torí wípé yọ́ wà lákọọ́lẹ̀ àwọn ìran kan ló ṣe àkọsílẹ̀ àwọn nǹkan kan ńlọ jẹ́ kí àwa kan ká láǹfààní àti báwọn nǹkan kan láyé ṣé ẹ gbàgbé àwọn ìran kan ńlọ ṣe àkọsílẹ̀ àwọn nǹkan kan ńlọ jẹ́ kí àwa ìran kan ká láǹfààní àti bá àwọn nǹkan kan láyé torí bí ọba sóǹgbìn òǹkà ò ní rí nká bóǹkà ọba ká òǹrù ò ní rù rọjà bóǹrù ọba rù rọjà òǹrà ò ní rà wálé bóǹrà ọba wá rà wálé kò sí tó ń tà tàbí òǹjẹ ọjẹ tàbí tí ó lò eléyìí túmọ̀ sí wípé orí ní dúró fágbọ̀n mọ́ mi ojoojúmọ́ ní àsìkò dásìkò lèmi máa ń gbé òṣùbà kárí láì fún àwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ abá òwe láyé àfikún èyí tí wọ́n fi ilẹ̀ kò tán abá àkànlò èdè láyé àfikún èyí tí wọ́n fi ilẹ̀ ọ̀tán gbogbo àwọn nǹkan tọrọ mọ́ èdè àti àṣà gbogbo ọmọ káàró òjíire bí ńlá àwọn baba ńlá wa ti fi ilẹ̀ eléyìí tí wọ́n wá fi ilẹ̀ ọ̀hún kò gbọ́dọ̀ parun bàbá gbìyànjú láti gbé lárugẹ ìyẹn ló jẹ́ kí n máa sọ wípé gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire bí pátápátá a níṣẹ́ ńlá láti ṣe torí pa nípa àtìpín láti kó so mo kí n káàbọ̀ sórí ètò tòní ẹ̀kẹ́ ni mo máa dó fọ́ tilé gbangban òtítà lé ni mi ọmọ arẹ́rù mọ́ sọ ayére ni mi ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹdùyẹdù ṣé ẹ gbàgbé mo ti cease fire ẹ gbàgbé ọ̀rọ̀ mi tí wọ́n bá mú èèyàn bẹ̀ ọ́ tètè gbà bí wọ́n bá mú ọbẹ̀ èèyàn ó mọ̀ nira ti ń bẹ̀ ń bẹ̀ mo ti cease fire ẹ̀yin gan mọ̀ pé mo ti cease fire ṣùgbọ́n kí n máa ṣe léyìí kẹ́ ẹ dì mọ́wọ́ òsì kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ kàn gbọ́ sétí wípé àwọn igun kejì wọn ò dákẹ́ bẹ́ẹ̀ ni wọn ò dáwọ́ dúró wọ́n ń sọ̀kò bí wọ́n ti máa ń sọ wọn ò sinmi òkò sísọ well lọ́kàn tèmi ẹ̀yin ò tí ì ceasefire kẹ̀ lọ́kàn tèmi kò sí èèyàn kan tọ́ra àwọn èèyàn yẹn ń ṣẹ́ to be candid lọ́dọ̀ tèmi ò mí ìgbà pé èèyàn kankan ńlọrọ̀ wọn ń ṣẹ́ because majority wọn fi ṣe ara wọn jẹ ni wọ́n ti wá ń ṣe láṣejù ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kí ọmọ ká ẹsẹ̀ ọmọ a ní fi di àdámọ́ tán bá wá ń sọ fún yàn pé díẹ̀ òye yé mi pé kì í ṣe ẹni tó ru epo tàbí ru omi nìkan là á sọ bẹ́ẹ̀ fún Sir Fẹ́mi Bánjọ Mr. Fẹ́mi Bánjọ Daddy Fẹ́mi Bánjọ ẹ ṣé God bless you sir bẹ́ẹ̀ ṣe kí mi káàbọ̀ pẹ̀lú sticker mi ní wáyé tì sir so yes wọn ò pè wọn ò call wọn into order so bí mo ṣe dákẹ́ yẹn mo dákẹ́ náà mo sì máa dákẹ́ náà o but tí mo fẹ́ sọ kó lè wọ̀n rẹ́kọ̀dù ni o ò ní pé do you know pé bí mo ṣe dákẹ́ ṣe làwọn èèyàn yẹn wá ń fàyà lọ tí kì í bá ṣe pé mo trust ẹni tó bá mi sọ̀rọ̀ tí bá ṣe pé mo fẹ́ràn àlàáfíà ó tó nǹkan tí mo máa fi kẹ́wọ́ tí màá fi sọ wípé torí pé àwọn èèyàn yóò dákẹ́ lèmi náà ò ṣe dákẹ́ no kò rí bẹ́ẹ̀ ẹnìkan la kọ àìsùnwọ̀n fún yes ẹnìkan la kọ àìsùnwọ̀n fún bó bá ní lágbájá òkè mi wá ní síwọ́ náà kì bó bá ní lágbájá òwá mi wálé wá ní síwọ́ náà wà lọ́lé so ẹnìkan ní tó nǹkan ṣe ẹnìkan ní ba nǹkan jẹ́ ẹ jẹ́ kí wọ́n rí àwa gẹ́gẹ́ bí alátúnṣe káwí tò nítọ̀ lákẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà a láti ṣe tiwa Mr. Túndé Òkúlì mi ní wáńtì ẹ béèrè lọ́wọ́ mi lánàá sà
wípé ṣé ò sí nǹkan kan ẹ gbọ́ mi ẹ rí mi mo wá ní pé mo ṣe onídèmọdè níjẹta. So mo tún wá ṣàlàyé fún yín pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń gbìyànjú láti ṣe torí òní kọ́ torí ọ̀la ni. And tẹ́ bá wò mí dáadáa ẹ máa rí pé mo fẹ́ràn èdè àti àṣà Yorùbá gan. So ohun tí mo mọ̀ tí ó lè pẹ́ lọ́wọ́ mi ni gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ. So òye tó yé mi nìyẹn. So àwọn nǹkan yẹn ò wá ṣe é fílẹ̀ fún kan àfi kéèyàn ó gbìyànjú láti kó gbogbo ẹ̀rìn papọ̀. Kò yí rọrùn o, òye yé mi bẹ́ẹ̀ pé kò rọrùn, ṣùgbọ́n lábẹ́ bí tí ò kọ́ mọ̀ rọrùn tó náà láti máa gbìyànjú ẹ̀. Now mo dúpẹ́ lọ́wọ́ dáàdì mi kan tí wọ́n pè mí láti Canada lánàá, because níjọ́ tí mo sọ onídèmọdè mo study ara mi dáadáa, because mo múra dáadáa láti ìgbà kékeré títí mo fi dàgbà. Mo wá rí i pé mo ní nǹkan níbí tí mo lè tà fáwọn ìwé tí ń bọ̀ lẹ́yìn. Káàtì sọ pé mi ìlélẹ̀ tí mo lè tà fẹ́yìn àgbà àtẹ̀yìn tá a jọ jẹ́gbẹ́, at least àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn, àwọn ọmọ kéékèèké tí ń bọ̀ lẹ́yìn, mo sì ní tí mo lè tà fún wọn nínú èdè àti àṣà káàrọ̀ òjíire. So dáàdì mi tó pè mí láti Canada yẹn wá jẹ́ kó yé mi pé kí n jọ èdè àti àṣà Yorùbá lọ́dọ̀ àwọn ọmọ àwọn orí bákan bákan. Àwọn dẹ̀ ń pòǹgbẹ fún olùkọ́ tí ọmọ kọ́ wọn ní èdè Yorùbá àti oríṣiríṣi nǹkan tó rọrọ̀ ọmọ Yorùbá. Kí n jọ kí n wo nǹkan kan ṣe sí wọn. Mo ti gbé bẹ́ẹ̀ lọ́dún 2021 2022 tí n bá ṣe. Mo sọ fáwọn èèyàn gbà yẹn pé mo máa náà sí gbà yẹn pé mo fẹ́ ṣe olùkọ́ni through shouldn't consent to any appeal to stoppage. God bless you sir. Pé àwọn èèyàn tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá online kí wọ́n máa bá mi sọ̀rọ̀, especially àwọn tí wọ́n wà labroad, because àwọn tí wọ́n wà labroad ni ò gbàgbé ilé. Tẹ́ bá rí ẹ rí pé ọ̀rọ̀ àwọn ní èdè àti àṣà Yorùbá máa ń ká lára jù. Lórí ọ̀rọ̀ Yorùbá nation àwọn ni wọ́n gbà lérí. Nígbà COVID-19 àwọn ni wọ́n gba ọ̀rọ̀ wa lérí, because àwọn ló rescue wa. Bọ́pọ̀lọpọ̀ èèyàn bá gbàgbé mi ò lè gbàgbé. People in diaspora, you did a lot for us here in Nigeria. Láìfù tí ń lè bá lọ sókè òkun, ṣùgbọ́n dídé tẹ dókè òkun ẹ mú láìfù tiwa mọ́ tiyín, reality ni. So àwa náà máa ń fàdúrà ràn yín lọ́wọ́ ní pé ọkọ̀ ọba àdàbọ̀ ò ní sáyín lẹ́sẹ̀. Ntẹ́ẹ̀ṣe tí wọ́n fi deport yín ò ní wáyé. Ntẹ́ẹ̀ṣe tẹ́ẹ̀ ní rántí mẹ́rù ò ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ kéré òkò délé, because àwa mọ rírì yín. So now ìgbà tí dáàdì mi yẹn wá bá mi sọ̀rọ̀, mo wá ní pé ayé náà ni ò sí, pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa àti pàápàá ojú kòkòrò àìlámojúkò ní máa ń jẹ́ kẹ́rù wèrè ọ̀pọ̀. Èmi nìkan náà mo fẹ́ ṣe tí mo fi ṣe yìí, èmi nìkan náà mo fẹ́ kéwì, èmi nìkan náà mo fẹ́ sojú òṣùpá, èmi nìkan náà mo fẹ́ ṣe onídèmọdè. Kálẹ́yọ kọ̀ọ̀kan ni mo ń ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan, 4 ni mo ti kà á lẹ̀, ọjọ́ 4 ti lọ lọ́jọ́ kan. Ewì dẹ̀rẹ́ ewì máa gbà mí tọ́jọ́ 2 ọjọ́ 3. So gbogbo àwọn kan yẹn ló wà nù ara wọn. Tí n bá sọ pé mo fẹ́ kọ́ àwọn ọmọ, wọ́n ní kí n máa kọ́ àwọn ọmọ àwọn lọ́jọ́ Saturday àti Sunday. Ọjọ́ 2 yẹn wúwo pọ̀, ṣùgbọ́n láti fi wákàtí kan lẹ̀ kò ní nira. So mo wá ní kí n sọ fẹ́yìn náà tẹ́ wà lábúrò tẹ́ láwọn ọmọ tẹ́ fẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá, kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ dá wa sí o, kó fún alẹ́ mi gígùn àtàláfíà. Bó bá di inú oṣù karùn-ún lágbára Ọlọ́run á bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èdè Yorùbá. Báyìí la ṣe máa ṣe. Àwọn tí wọ́n wà ní Canada àti America á máa kó wọn papọ̀ ni. Àwọn èèyàn ti forúkọ sílẹ̀. Àwọn tí wọ́n wà ní Canada àti America á máa kó wọn papọ̀ tó dàbí pé táìmù tí wọ́n súnmọ́ra. Àwọn tó wà ní UK, mo rí èèyàn tó sọ̀rọ̀ láti South Africa àtàwọn orílẹ̀-èdè tó jẹ́ pé táìmù wọn bára mu, á kó yẹn náà sójú kan. So bí mo ṣe rí pé a máa ṣe nìyẹn. Now lórí ọ̀rọ̀ tó gbé mi wá gangan, àṣírí kan ló tú. Àṣírí ọ̀hún wá jẹ́ àṣírí tó lágbára. Naturally ó yẹ kí n pè ní rúmọ̀. Bàbá o Mr. Túndé Òkó lèmi ní wáńtì. So God bless you sir. Àṣírí tó tú yẹn mi ò lè gbà pé bẹ́ẹ̀ kọ́ lórí. Lórí normal ground mo máa sọ wípé allegedly tàbí ká sọ wípé rúmọ̀. Ṣùgbọ́n Yorùbá ní tí ò ṣe rí àìpó tún dé. Ntọ́ bá ti ń ṣèyàn lemọ́lemọ́ ó ti di routine. Bàbá wa láàfin àná Ọba Lámídì Adéyẹmí, ẹ má gbàgbé o, mo ṣèlérí kan o wípé ọ̀rọ̀ tí ó tàbùkù Aláàfin Ọ̀wọ́ Adé Àkàndá Ọ̀ràngún kò ní sọ. Ọ̀rọ̀ tí ó tàbùkù gbogbo Ọ̀yọ́ generally Àkàndá Ọ̀ràngún kò ní sọ. Ọ̀rọ̀ tí ó tàbùkù àpèrè Aláàfin Àkàndá Ọ̀ràngún kò ní sọ. Ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé a ní sọ̀tàn tàbí ká rí nǹkan ká má lè sọ. No, eléyìí ò lè mọ̀ wáyé. So because àwọn èèyàn mọ̀ mí ní man of my word, tí n bá ti sọ nǹkan ní tí màá ṣe ni mo sọ yẹn. So now Kennedy tó fi rí bẹ́ẹ̀ ni wípé bàbá wa Aláàfin àná gbìyànjú díẹ̀
láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tọ́wà. I can say that categorically. N pé wọ́n gbìyànjú láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tọ́wà. Àkọ́kọ́ pẹ̀lú ìgbésẹ̀ tó wáyé nígbà tí bàbá wa Adésọjí Adérẹ̀mí tí wọ́n wàjà, tí Aláàfin àná bẹ̀rẹ̀ sí ní appeal sáwọn gómìnà tó ń jẹ ní Ọ̀yọ́ state kan sọ àwọn di permanent chairman fún pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba, tí Bọ́lá Ìgè fi sọ fún wọn wípé kò ṣeé ṣe. Ọjọ́ tí wọ́n foyè Ọọ̀ni Oko Adésíjú Adéjọba, ọjọ́ náà ni wọ́n declare as permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba. So now gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo alamọ̀ ńgbà tí wọ́n dá pínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ tó kò pínlẹ̀ Ọ̀yọ́ nìkan, láàrin àwọn ọba mẹ́ta tán láwọn máa rotate, wàhálà tún dé. Gbogbo alamọ̀ ilé ìtọ́sẹ̀lẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí lórí ọ̀rọ̀ rotation. So ọ̀rọ̀ rotation yẹn kì í ṣe wàhálà Aláàfin Ọ̀wọ́ Adé rárá o, ẹjá so tọrọ fúnra wa, kì í ṣe wàhálà Aláàfin Ọ̀wọ́ Adé. Ẹ rí i pé mo ṣètò ńgbà kan pé Aláàfin Ọ̀wọ́ Adé ò ń ṣe oníjàngbọ̀n, ṣùgbọ́n àwọn mọ́gbàmọ́gbà Ọ̀yọ́ ni ọ̀fọ́ba nísìnyí n tó ti wà létò àtìlànà ni pé báláàfin bá ti jẹ bó ṣe yẹ káláàfin ó rí lélẹ́yìí. Lóòótọ́ nìkan ti yí padà, lóòótọ́ la ń gbìyànjú láti correct ara wa, pọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà, ṣùgbọ́n n tí wọ́n pè ní adití tí ọ̀dẹ̀ di tí wá láti inú ìyá ẹ̀ tètè ẹ̀ tó jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ tètè ẹ̀ fi di, bóyá ìró àdó olóró lọ́wọ́ yé o gbáwù, bóyá ro ìbọn ló di létí gbáwù, bóyá ṣẹlẹ̀ ìjàmbá kan ló ṣẹlẹ̀ gbáwù lẹ́ẹ̀kan náà, bóyá lé lówó ntọ́ ṣẹlẹ̀ ńgbà náà nìkan náà ni ó mọ rán mọ́nu. So àwọn agbọ́mọ̀gbọ́tán ìtàn táwọn èèyàn kan gbọ́ òun náà làwọn náà ń gbépò yẹnu káàkiri. So ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní bàbá Aláàfin àná ti gbé kí wọ́n lè lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position yẹn. Ṣé gbàgbé ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé dé, èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkóńgó sọ wípé position tó Ọọ̀ni wà lọ́wọ́ lọ́kàn wọn, reality ni, kì í ṣe pé Aláàfin Ọ̀wọ́ Adé ni kíní yẹn wà lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀, bó ṣe wà lọ́kàn Ọ̀yọ́, bó ṣe wà nínú ètò àtìlànà wọn nìyẹn, bí wọ́n ṣe fọkàn sí pé ẹ kó rí nìyẹn. Òye dẹ̀ yé mi pé mi àtẹ̀yìn jọ agree pé bí Ọ̀yọ́ ṣe rò nìyẹn, tí ò bá ló jẹ́ kí bàbá ó dé kí wọ́n kọ́kọ́ sọ pé kán lọ rí Sultan, ló jẹ́ kí wọ́n kọ̀rọ̀ amalgamation ó jáde lọ́dọ̀ Sultan, ló jẹ́ kí ọ̀rọ̀ empire ó máa jáde lemọ́lemọ́, reason and purpose nìyẹn, ló jẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ kan máa condemn ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ní south because wọ́n believe pé Ọọ̀ni náà ló tún spearhead ẹ̀, ló jẹ́ káwọn kan condemn wípé council of traditional rulers lórílẹ̀‐èdè Nàìjíríà pé kò ní mínì kò ní iṣẹ́ kankan tó ń ṣe, ló jẹ́ ká condemn ẹ̀. Why? Torí pé kì í ṣe Aláàfin ni ó ṣolórí. Okay, now àtẹ̀jáde tí mo wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ló ti rí, torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́sẹ̀ díẹ̀ sí mi. Now àyàmí kọ́ mo so torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lọ́sẹ̀ díẹ̀ sí mi. Kí ni tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Aláàfin àná tí wọ́n lọ sọ́dọ̀ vice president ń pé kí vice president ó pàwọ́dà táwọn ṣe kí wọ́n vice president ó pàwọ́dà táwọn ṣe kí wọ́n sọ àwọn di kí wọ́n ipò tí Ọọ̀ni wà kí wọ́n yọ Ọọ̀ni kúrò ńbẹ̀ kí wọ́n fi àwọn ṣe olórí aládé. Response vice president mi mọ̀ bóyá yìí náà bá pàdé. Now oríṣiríṣi àwọn èèyàn ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ lèmi ò like ká máa gbé gbogbo nǹkan kalẹ̀ lọ́nà ìjà. A lè bára wa sọ̀rọ̀ nítubí nùbí ká pass message across láì búyàn tàbí láì ṣépè fún yàn. So gbogbo wa là ń dàgbà sí lójoojúmọ́ tó yé dẹ̀ ń yé wa sí lójoojúmọ́. Lóòótọ́ ìbínú ọmọ polówó wọn lẹ́sẹ̀lẹ̀ tínú bá ń bí gbogbo wa we do react. So now bẹ́ẹ̀ nìkan ṣe sọ lélẹ̀ Yorùbá Ọ̀yọ́ people are disturbing us in Yorùbá land. Ẹ̀yin náà gbàgbọ́ pé kàndá ti wà nínú ìrẹsì. Now topic tán fún àpilẹ̀kọ yẹn ni how Professor Ọ̀ṣínbàjò disgraced late Aláàfin Adéyẹmí III when Aláàfin went to Abuja in 2015 over supremacy with Ọọ̀ni of Ife. Are you getting me?
so kó tó di pé wọ́n jẹ Ọọ̀ni tuntun ní kété tí Ọọ̀ni Adéyẹyè àbí ẹnu mi àgò ní kété tí Ọọ̀ni Olúbùsì Ẹ̀bìtì kí wọ́n pèrè tó wàjà ni bàbá Aláàfin lọ sí Àbújá mi lè dispute ẹ̀ pé wọn ò lọ rárá ẹ mọ̀ kéèyàn gbẹ̀rí èèyàn jẹ́ pé àyẹnìyàn ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti rí ní gbàgede kò lè jẹ́ ká dispute ẹ̀ àkọ́kọ́ sílẹ̀ tí bàbá dismantle lè fẹ̀ níta gbangba la fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ tí bàbá sọ wípé àwọn làwọn yọ Ládọjà kúrò nípò president sọ pé wọn mọ tó fẹ́ fi yọ sọ pé ẹ mọ tẹ́ fẹ́ fi yọ àbíàwó fún yín ni tẹ́ fi yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí n tó ti sọ fún wa ni wípé ẹni tó lọ sójú ogun tó pààyàn 6 ó délé ó sọ fún yín pé ojú ogun lé o èèyàn 6 mo mú balẹ̀ o irọ́ ni ó pààyàn 6 ó bọ́ sẹ́kùlé ó tẹmọdé 6 pa ó fa àkàsọ̀ ẹ̀kọ́ 6 mọ́ra ó san pọ́npọ́npọ́n ẹgbá yóò ta ó náà yàn 6 láyò 6 gbé bójú ọ̀bà tó togun lóòótọ́ ojú tó tilé so in 2015 Aláàfin Lámídì Adéyẹmí went to Abuja to seek so like I said kí wọ́n tó jẹ Ọọ̀ni tuntun ní ìṣẹ̀lẹ̀ yẹn wáyé mi ò lè jiyàn rárá mi ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ rárá mi ì dẹ̀ lè sọ pé wọ́n kúùkọ ẹ̀ ni kò sẹ́ni tó máa kúùkọ ẹ̀ lóòótọ́ l'Aláàfin máa lọ ń pé ẹjẹ́ àpawò dàtàwò ṣe Ọọ̀ni nìkan báwo ńgbà tí mo ti jọ ní ẹ jẹ́ kí n take position yẹn bàbá ọmọ wípé ó ti wà registered and again mistake táwọn kan ṣe wípé Awólọ́wọ̀ ló dètò ìgbìmọ̀ lọ́balọ́ba rú because mo gbọ́ nǹkan táàfà kan sọ láti Ìbàdàn tó sọ pé àwọn ìbò ni wọ́n kọ́kọ́ bà nǹkan jẹ́ káwọn olóṣèlú náà tó bà nǹkan jẹ́ pé especially Awólọ́wọ̀ pé lè ta Awólọ́wọ̀ dálẹ̀ ńbẹ̀ kò ló ń kà kò sí máa fẹnu sọ well onítọ̀ náà ọmọ Ọ̀yọ́ ni so àti mọ ibi tí ń bọ̀rọ̀ lọ lóòótọ́ o ti pòwé làwé à pé o ti wí làwé à pé o ti pòwé but having said that òwe máa ń jọ tẹ nígbà míì téèyàn gbọ́dọ̀ dákẹ́ tàbí téèyàn ò ní lè dákẹ́ pé èmi ló ń pòwé mọ́ o èmi ló mọ́ lójú o so bàbá wa ní mọ̀ pé ó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ láti 1937 because tá a bá sọ̀rọ̀ nípa archive àti mú jáde rí nígbọ́dọ̀ 1937 nípàdé ìgbìmọ̀ lọ́balọ́ba kọ́kọ́ wáyé nílùú Ọ̀yọ́ ni tàkọ́kọ́ ti wáyé Ọọ̀ni ló spearhead ẹ̀ èyí tó wáyé ń Ìbàdàn Ọọ̀ni ló lead èyí tó wáyé ń Ilé-Ifẹ̀ Ọọ̀ni ló lead èyí tó wáyé ń Jẹ̀bú Ọọ̀ni ló lead èyí tó wáyé lẹ́gbàá Ọọ̀ni ló lead èyí tó wáyé ń Benin Ọọ̀ni ló lead láti gba iná ti gèsè tẹ̀ pé Ọọ̀ni ní olórí ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀ Oòjíire having said that bàbá lọ bẹ̀ kí wọ́n fà wọ́n jẹ́ wọ́n ní rárá o kò ṣeé ṣe o àwọn ó dúró dìgbà tí wọ́n fọ̀ Ọọ̀ni tuntun jẹ́ ìrí kọ̀sẹ́ tó lè àkọ́kọ́ ni pé kọ̀sẹ́ tó lè represent Ọọ̀ni rárá o nínú ìpàdé rárá Ọọ̀ni kan kò tiẹ̀ gbọ́dọ̀ sọ pé kọ́ba kẹ́kọ́ lọ represent o ojú àwòlàwò fi gbọ́bẹ̀ kọ̀sẹ́ni tí fi sẹ́gbọ̀nsẹ̀ rán mọ́ ẹ torí tó bá ní kọ́ ọmọ yànyàn rán yàn ń sẹ́ bí ìgbà tó ń fipò tó wà tàfàlà ni o ọ̀rọ̀ ayé òde òní òsínbẹ̀ òní wọ́n ti pín ni wọn kì í pín ogún lélẹ̀ dọ́mọ oko ó wà ńbẹ̀ gan wọ́n ń tójú rẹ̀ yàn ọ́ mẹ́bọ lọ wà ńbẹ̀ gangan wọn ò pín dáadáa ambọ̀sibọ́sì ìgbà tó bá kúrò ńbẹ̀ tó sí ńbẹ̀ tó rìn jìnnà síbẹ̀ tàbí tó sọ pé kẹ́nìkan lọ bọ́ bójútó kò sẹ́ńtì báyàn bójútó wòsàndèmí ò lè jo nísọ̀ Yorùbá wí wòsàndèmí ò lè jo nísọ̀ ń ṣe bí ìyá kò ní jọ̀yà ń ṣe bí bàbá ò ní lè dàbí bàbá ńgbà tí èèyàn bá já láìsí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí lérí ẹ fi wọn lè má wọrí sáwọn ọmọ ẹ̀ máa tọ́jú wọn ń ṣe ìyá fún ń ṣe bàbá fún ẹ̀rọ ni o ńjọ́ tẹ ti da yẹ̀pẹ̀ lókù lórí tí kálukú ti lọlé ni wọ́n ti máa pé bàbá ẹgbẹ́ máa yọ ọmọ tó bí o so kì í mọ́ gbà àsìkò yìí kì í sì mọ́ dánilágara. In 2015 Aláàfin Lámídì Adéyẹmí went to Abuja to seek for a chance of representing the Ọọ̀ni's official position at the federal level after Ọọ̀ni Síjú Adé demised. On getting there, Adéyẹmí III met the President Buhari and explained his reason for coming. Buhari advised Adéyẹmí III to go and meet his vice Ọ̀ṣínbàjò because he's a Yoruba man and he knows more than him in Yoruba histories, traditions and culture, which is very, very correct, which was very, very correct. Why? Buhari ò lè decide fún wa. Buhari ò mọ̀ nǹkan kan palẹ̀ wa. Tí Buhari bá fẹ́ interfere yọ kàbùkù. So Ọ̀ṣínbàjò náà ni kí wọ́n lọ rí bá. Ọ̀ṣínbàjò tí wọ́n dẹ̀ lọ bá. Ọ̀ṣínbàjò iṣẹ́ ọmọ kékeré. Kì í ṣe màjèsín. Kò ní láti ṣẹ̀ṣẹ̀ lọ lílọ gbèsè. Ọmọ right answer. So, as Adéyẹmí got to the office of the vice president, he was well welcomed and accommodated. Adéyẹmí still explained his reason for coming to Abuja, and he said he doesn't want the vacant space of Ọọ̀ni to affect the National Traditional Council of Obas.
òjé tí bàbá yọlé wọn lọ́wọ́ ni wípé káàyè yẹn mọ́ ṣòfò ẹ jẹ́ kí n di kí n máa di títí tí wọ́n fi jọ ní mi. ká ní wọ́n ṣe mistake síbẹ̀ ni ọ̀rọ̀ wa di àti tòjé bolóòsà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó bọ kò sẹ́ni tí yóò lè gbà padà lọ́wọ́ Aláàfin mọ́ ẹ jẹ́ kéèyàn mọ sáǹdì nínú orí wa kò sẹ́ni tí yóò lè gbà mọ́ ibi tí ó padà rìsọ́ọ̀tì sí ní ọ̀rọ̀ Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀ ntọ́sẹ̀ gbogbo supremacy nǹkan kan tá à ń sọ nísìnyí erémọdé ni ìbàjẹ́ lẹ́yìn tí ìbá máa ṣẹlẹ̀ yọkàn dàbí ọ̀rọ̀ Awólọ́wọ̀ ni àti Akíntọ́lá àkòjé bolóòsà lọ́wọ́ because ìṣẹ̀lẹ̀ àárín Awólọ́wọ̀ àti Akíntọ́lá majority àwọn èèyàn ń dá Akíntọ́lá lẹ́bi majority tọrọ òye bíi wa à ń dá Akíntọ́lá lẹ́bi bàbá wò pìlẹ̀ ọ̀rọ̀ dáadáa a rí i pé bàbá Awólọ́wọ̀ náà wọ́n fẹ́ ń lékun méjì ni with due respect sí bàbá torí pé n tó ní rẹ́kọ̀dù wọn lè káàró òjìlẹ̀ kọ̀ wọ́pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn bí ẹ lékun méjì ni so because bàbá Akíntọ́lá ló wà ní federal tẹ́lẹ̀tẹ́lẹ̀ Awólọ́wọ̀ wà ní western region Awólọ́wọ̀ fẹ́ lọ sí federal láti jẹ president wọ́n ní Akíntọ́lá máa bọ̀ ní western region kọ́ máa bọ̀ ní western region níbi tí bàbá ń lọ ní federal kò gbá mọ́ bàbá fẹ́ kí Akíntọ́lá kú òmí táwọn ti kú eléyìí ò ṣeé ṣe mọ́ ńlọrọ́ fi di àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ kú bàbá ẹni tí ó bọ̀ ní gbólóhùn bí ọba ṣe bọ́ á sì gé lónà jẹ́ jáde gbogbo alamọ tó padà rìsọ́ọ̀tì sí ńlọ rìsọ́ọ̀tì sógun wẹ̀ tiẹ̀ ńlọ lìdí sógun abẹ́lé tọ́wáyé nítorí ńlọ lìdí sí dìtẹ̀gbàjọba ńlọ dẹ̀ lìdí sógun abẹ́lé. God bless you Mr. Ola from Canada mi ni wọ́n ti sà. so àwọn kankan ń bẹ Yorùbá ní ọ̀rọ̀ tí ó dìjà lóru alẹ́ tàbá àlà láti fàwé ẹ̀yà ọ̀rọ̀ tí ó dìjà tó gbà tó bá dòru ẹja fàwé ẹ̀yà ká tó sùn ẹja sọ nítùbí nùbí ká yanjú ẹ̀ kó tó di pa sùn ká fàwé ẹ̀yà pé ọ̀dà kí n tí ó fi táfi máa jà lóru ẹ̀ mọ́ jàjà ẹja ṣe báyìí. so báwọn Ọ̀ṣínbàjò bá gbé ìgbésẹ̀ míì nígbà yẹn honestly kò sí ẹni tí ó question wọn because kò sọ̀rọ̀ ní kankan lórí àlééfà nígbà náà láti question wọn. so àkàngbá kámúnà ni and to God be the glory ká ní Ọọ̀ni Adéyẹyè náà lọ padà jọba dàjọ ní nísìn tí wọ́n dẹ̀ ti gbé kinní yẹn fún ọba Adéyẹmí nítorí Ọọ̀ni Adéyẹyè máa sọ nísìn ni pé ẹ wo ẹ fọ̀rọ̀ supremacy lẹ̀ bí ìlú ṣe fẹ́ da lóye kágún lò bá a ṣe fẹ́ sàǹfààní fáwọn èèyàn lù ní ká tẹpẹlẹ mọ́ nítorí Ọọ̀ni Adéyẹyè ọmọ sọ nìyẹn o Ọọ̀ni ilé ọ̀rá yìí pé èèyàn bá yàn ja ìjà supremacy kankan o Ọlọ́run ọba mi ń gbọ́ so God bless you sir God bless you ma Ọọ̀ni Adéyẹyè ọ̀rá kò láǹfààní wọn ò ní time wọn ọ̀rá yìí pé à ń jìjà supremacy wọ́n sọ pé kábíyèsí Ọọ̀ni position Ọọ̀ni ni wọ́n ti gbé fàlàfin yẹn sọ pé kí wàá ní kílẹ̀ fẹ́ ká ṣe sáà máa lọ jà ní ẹ wo ọ̀rọ̀ ìṣèjọba nísìnyí ti kọjá gbogbo bẹ́ẹ̀ yẹn jàre kí láǹfààní táwọn ìlú fẹ́ jẹ báwo ni ìlú ṣe fẹ́ dàgbàsókè development ní kẹjá bójútó ẹ wo ẹ fọ̀rọ̀ olórí kan sílẹ̀ so lóòótọ́ gbogbo ọmọ káàró òjìrè ni ò ní gbà mo fi léyìn sáwẹ́wà ni kò lè wáyé láéláé o kò lè wáyé bóyá nìsín àbí lọ́dún tí ń bọ̀ àbí lọ́jọ́ iwájú kò lè wáyé láéláé ó ti wà létò bí ó ṣe wà títí ayé òfin parẹ́ nu àfi tí ìbá ṣe lè fẹ́ gbogbo àti jáde lóko then ń bò lọ́ba àdínà okay he said he doesn't want the vacant space of Ọọ̀ni to affect the National Traditional Council of Obas ipò tó ní fílẹ̀ àfẹ́ kó ṣòfò ló jẹ́ ká máa ṣe wọ́n jẹ́ òye bàbá wípé National Council of Obas gan immediately tí Ọọ̀ni okùn adésíjú adé ti wàjà làwọn ti tilẹ̀kùn mọ́ làwọn ti stop ẹ̀ làwọn ti suspend ẹ̀ ó dìgbà tán bá gbé Ọọ̀ni padà kó tó tẹ̀síwájú padà. Can you now see the power of Ọọ̀ni in the old southwest in the old federation? So kì í ṣe nǹkan téèyàn ń lọ́bì fún ẹ̀tọ́ ni ojúṣe ni bó ṣe yẹ kó wà ni bó ṣe yẹ kó jẹ́ ni bá a ṣe bá láyé ni bá a ṣe filẹ̀ sáyé ni. So he wanted to be representing the position Ọọ̀ni was occupying before another Ọọ̀ni is enthroned. Bàbá gbé kalẹ̀ ní òjé wọ́n wá bá bẹ̀rẹ̀ pàdé lọ́dọ̀ vice president Ọ̀ṣínbàjò nígbà yẹn òjé tí wọ́n yọ́lẹ̀ ni pé kí wọ́n kàn fi jẹ Ọọ̀ni míì ni irọ́ o òjé láti wọlé ni tí bàbá bá ti wọlé báyìí àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ ni yóò jẹ o kò dẹ̀ sẹ́ni tí ó gbéná wojú Àtàndá àrẹ̀mọ àwẹ̀rọ lówó lódù bí èrè ọmọ àjòwú yọkọ lẹ́nu ó ti rójú olóró sí ta ni ó ta bàbá mi láyà ta ni ó sọ pé lébi Aláàfin ọ̀pọ̀ máa rí bàbá lè naturally bàbá gbọ́n naturally
bàbá lóye naturally, bàbá mọ̀tàn naturally, bàbá dẹ̀ lágbára naturally, wọ́n dẹ̀ lo gbogbo ẹ̀ to the fullest. Àṣìṣe ẹyọ kan tí bàbá wa ṣe ni pé sísí Júdà sílé Ifẹ̀ àṣìṣe ńlá ni, kì í sáà ìṣètò èèyàn lè mú jẹ gbé. Lóòótọ́ bàbá ti dàgbà, wọ́n dògbó kó tó di pé wọ́n lọ, kò dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn, ṣùgbọ́n gbogbo ẹ̀ ló wà noted. Àwọn èèyàn lè má gbé gbèsè immediately, kò túmọ̀ sí pé bóyá àgbàgbé tàbá ní gbé gbèsè lé lórí, rabọ̀rabọ̀ rẹ̀ lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ yìí. So Professor Ọ̀ṣínbàjò told Lamidi Adeyemi, with respect, Professor Ọ̀ṣínbàjò told His Imperial Majesty Ọba Lamidi Adeyemi categorically that the Federal Council of Traditional Rulers has been suspended since the demise of the Ọba Sijuade, and that no one could represent or replace the space. The government will be waiting until the new Oni enthrones, and no Oba from Yoruba land to occupy or represent the position of Oni at the federal level, because it is already in white level. It is already in White Gazette since 1937, as documented by the then British Governor General of the Federation, Governor Bernard, and no one will change it. It's life and permanent. Títí ayé bí ó ṣe wà nù o. Àjẹmọ́nú ni àjẹwọ́ ni, kò sẹ́ni tí ó yí padà láíláí tá yóò fi dọ̀run. So now kí n tiẹ̀ tó tẹ̀síwájú rárá, ní security summit táwọn lọ́balọ́ba ṣe, Mr. Wálé Ọlá mi ní wáyé tí ń gbà kọ̀ọ̀kan, God bless you sir. So tí àwọn ọba ṣe ní ìpínlẹ̀ Ògùn, gbogbo wa rí bàbá wa láàfin Ọ̀wọ́ Adé bọ́n ṣe wọlé ní high table níwájú àwọn ọba tó kù, opposite àwọn ọba tó kù, Olúbàdàn bẹ́ńbẹ́, Ọ̀ọ̀ni tí Ilé-Ifẹ̀ bẹ́ńbẹ́. Bàbá Ọ̀wọ́ Adé wọlé, wọ́n kí Olúbàdàn, wọ́n bọ̀ wọ́n lọ́wọ́, wọ́n bọ̀ Ọ̀ọ̀ni lọ́wọ́, wọ́n dẹ̀ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ Ọ̀ọ̀ni. Iyì àtàpọ́nlé tó tó fún wa nílé ayé ò jù bẹ́ẹ̀ yẹn lọ. That is what we are expecting from both of them. À ń fẹ́ àjọṣepọ̀ láàrin àwọn méjèèjì, à ń fẹ́ báwọn méjèèjì ó ṣe lead tá a máa follow wọn pẹ̀lú ọkàn kan, pẹ̀lú inú kan, pẹ̀lú èròǹgbà láti mú ìdàgbàsókè bá ilẹ̀ yìí. A fẹ́ ìjàgbá, a fẹ́ supremacy, a fẹ́ èmi jọ ìwọ ojú mi. So correction yẹn lè wáyé kí gbogbo wọ́n gbà kádàrá lẹ́ẹ̀kan náà pé Ilé Ifẹ̀ lórí ìrun wa, bá a ṣe bá ń lẹ̀nu kò dẹ̀ lè yí padà. Bó bá ti wá jẹ́ Ilé Ifẹ̀ lórí ìrun wa, ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà, onítọ̀ náà ni bàbá wa, irrespective ọjọ́ orí ẹ̀. Nígbà tí màá sọ̀rọ̀ ní ìsinmi, mo ní bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé. Ṣé gbàgbé ọjọ́ orí wa ò yàtọ̀ síra wọn, but position yẹn ló jẹ́ kí n sọ pé bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé. Ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà, onítọ̀ náà ti di bàbá wa, bàbá gbogbo wa. God bless you all. So now Aláàfin returned to his palace, and since then Ọ̀yọ́ have been planning of fighting Ifẹ̀. Reality ni n ló jẹ́ pé dédé tọ̀ ní tuntun dé, ìjà ojúkorojú ni bàbá wa Aláàfin àná ń gbé kò wọ́n lójú. Even gan pé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ lọ sọ́dọ̀ wọn láti fìfẹ́ hàn, but still bàbá lè má bá wọn jà ń gbà tán jọ wà ń bẹ̀, wọ́n jọ kíra wọn dáadáa, wọ́n ó dìde mọ́ra wọn, ó dì mọ́ra wọn. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tí wọ́n tó ń gbé lẹ́yìn ẹ̀, àwọn ìgbésẹ̀ tó lè tó ń dá nǹkan mìíràn lẹ́ni, àwọn ìgbésẹ̀ tí ò ṣe gbọ́ ni. So even when Ọba Lamidi Adeyemi was alive, Ọọ̀ni went to him. Still Ọba Adeyemi Lamidi was doing everything indirectly against Ife. Reality ni Ọọ̀ni Adeyeye, by narrating different fabricated histories here and there to confront the present Ọọ̀ni Ọ̀jájá in order to cause conflict between the two of them. Ọba Adeyemi was taking different steps to make sure he and Ogunwusi started another supremacy conflict. That one is not a rumor but reality, because gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ńgbà náà ibi tó channel lọ náà nìyẹn. Ṣé gbàgbé ń pé àwọn ọba méjì kan wọ́n confront Ọọ̀ni ní gbangba, Olúwo, Olúgbò. Olúwo, Olúgbò. Ẹgbẹ́ ẹ̀sán bó lè bó ṣe ń gbẹ báwọn. Sọ̀tàn sílẹ̀ ni ó yá filẹ̀ sílẹ̀kùn. Egbò nílọ. So now mo fẹ́ kárí ẹ̀dí sọ̀bù wa ni o, kọ́kọ́ palẹ̀ kò yẹ kó kú fún rẹ̀ náà. So filẹ̀
ó ti fẹ́ pọ̀ already. ó lè ti fẹ́ lọ pa. So now torí atẹ́gùn. So àwọn ìrìn àjò tí mo wá ní kò lè dàbí o, okay, but nevertheless. So ṣé ẹ gbàgbé wípé lásìkò tí bàbá wa Aláàfin tí wọ́n lọ rèé kí Olúwo tó ti sọ fún atẹ́tẹ́lẹ̀ wípé Ifẹ̀ lórí ìrùn gbogbo wa, Olúwo tó jọba tán tó wá sílé Ifẹ̀ tó lòun wá sílé àwọn, Olúwo tó ti sọ wípé Ọọ̀ni Adéyẹyè ló lórí gbogbo ọba pátápátá, pé kò sọba tó lè change ẹ̀, kò sẹ́ni tó lè ńlọ́wọ́ adẹni tí àtàkì Ọọ̀ni yàrá ń dìá. So bétí ọ̀gbọ́n yìí kìn inú kì í bà á jẹ́. Ṣé gbàgbé kó tó di Ọọ̀ni Adéyẹyè dé, ọ̀tẹ̀ ti wà ńlẹ̀ láàrin àwọn ọba kan ńlẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ mọ̀jà dárúkọ because àwọn méjì ò sí láyé mọ́ láàrin wọn. Aláké Ẹ̀gbá nìkan bàbá yẹn ni kì í bá wọn sí bí ọ̀tẹ̀, bàbá yẹn ò sí bí ìpàdé ọ̀tẹ̀ rí láyé. Mi ò gbọ́ pé Aláké Ẹ̀gbá wà bí ìpàdé ọ̀tẹ̀ rí. Tó bá sọ pé èèyàn fi rẹ̀ sípò ọ̀jọ̀wọ̀, Aláké Ẹ̀gbá wọn ń sọ́npa rẹ̀. Ayan sì dánkú ni, bàbá yẹn ó dánkú ni, yóò dàgbàdògbò, yóò dánkú. àbàwọn elébele ò ní kàn wọ́n. ẹ lè sọ̀rọ̀ pé àwọn ọba kan ṣèpàdé ọ̀tẹ̀ kan gangan kẹwàá borúkọ Aláké Ẹ̀gbá ń bẹ̀. So now okay, ẹ jẹ́ nǹkan tí mò ń kà lọ nílẹ̀. Ọba Adéyẹmí made step to send his people from Ọ̀yọ́ to Ifẹ̀ in Modakeke to give crown to the then new king Ọba Toríọlá, but Ọjájá took charge. That was reality. Mo ti sọ́rí ní bá sọ pé mo sọ́rí á jẹ́ pé mo wà ń bẹ̀ tààtà kọ́kọ́ gan pé ìṣẹ̀lẹ̀ nìyẹn. So now Ọba Adéyẹmí the third still lobbied with former Ọwọ́ Arúmọláran to fight the Ọọ̀ni in Ọ̀ṣun chairmanship of Obas. Ọba Adéyẹmí made sure he confused Olúwo Rasheed not to respect the Ọọ̀ni when he visited Olúwo, and Olúwo later went to Ọ̀yọ́ and he revisited Ọba Adéyẹmí the third. That's when Olúwo completely changed against the Ọọ̀ni Adéyẹyè. Aláàfin Adéyẹmí went to Olúgbò in Ondo as well. That's when Olúgbò became another person against the Ọọ̀ni Ògúnwùsì with different fabricated histories against the Ọọ̀ni and Ifẹ̀ throne. And then nínú ọ̀rọ̀ tí bàbá Olúgbò sọ nígbà náà tí wọ́n fi sọ wípé àwọn làwọn ní Ilé-Ifẹ̀, àwọn gangan ló yẹ káwọn àwọn lè jọ ní nǹkan àìdè Ọ̀sángangan Ọba Mákindé ló nífẹ̀ẹ́ Ìgbàdógójì wọ́n wá ń rì fáà wá sí Aláàfin pé bàbá Aláàfin sọ fún àwọn páwọn làwọn nífẹ̀ẹ́. Ni mo fi sọ wípé ẹkún ní satọ́kùn fún kan. Okay. Ọba Adéyẹmí caused problem between the Ọọ̀ni Ẹnìtàn and the immediate past Awùjalẹ̀ Ìjẹ̀bú-Òde until his demise. Bó tiẹ̀ jẹ́ pé Ọọ̀ni lọ sọ́dọ̀ Awùjalẹ̀ náà, gbogbo àwọn tí wọ́n bọ̀tọ́lọ̀ lónìí déédéé gbogbo náà ti lọ bí àgbáre kí kálukú wọ́n máa ṣe ń tọ́da. Now some Ọ̀yọ́ indigenous behind all misunderstanding between Aláàfin Ọwọ́adé and Baba Ọ̀nìrìṣà Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí aládé gbogbo. Okay, it's a planned work so that the government can rise up and revisit the supremacy history. N tó gbé mi wá gangan nìyẹn wípé this can be true. Ń gbé bá ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media yẹn àwa kan ló jẹ́ pé naturally ní tí wọ́n ń sọ la fi ń fèsì. Meanwhile possible kan plan ẹ̀ lóòótọ́ nígbà tá a bá dàrú dé stage kan president máa wà force láti intervene so that tán bá wá pè wá kalẹ̀ àwọn bá ní kí ló ń fàjà gan wọ́n máa sọ pé irọ́ ọ̀rọ̀ lọ́ba ni kan gba agbára kúrò lọ́wọ́ ẹnìkan kan má gba agbára fẹ́ nìkan. Ó ti wáyé rí bẹ́ẹ̀ nínú ìtàn kan tí mo gbọ́ àbí nínú ìtàn kan tí mi náà ti sọ. Bàbá kan ló bímọ ọkùnrin tó pọ̀, ó ní ìyàwó mẹ́ta náà, ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ sábì amọ̀ dáadáa, wọ́n dẹ̀ bímọ ọkùnrin, ṣùgbọ́n èyí tó jákọ́ bí bàbá wọn ìgbésí ayé ẹ̀ fẹ́ jọ ìgbésí ayé tèmi because nínú ọmọ tí màmá mi bí èmi nìkan ni mo kiri ọjà dáadáa. Yes, èmi nìkan mo kiri ọjà to the stage tí mo fi ní girlfriend. I do say it, ó yẹ kẹ́ mọ̀ pé àkàndọ́rà kò ní mú kànmọ́kàn mi dẹ́ parọ́. So èmi nìkan ni mo kiri ọjà, mo máa ń kiri ọjà ojú ìtì mi, mo believe pé ọ̀nà ni mo fi lè support mọ́ mi nìyẹn because mo rákìtì yẹn wọn pé o ní àdágbé àdáfọ̀ nìkan ní dàrú tí ń dá sọ. So ọ̀nà wo ni mo fi lè kún lọ́wọ́ nígbà tí ń lówó tí mo fẹ́ fún wọn, ó ní kí n bá wọn kiri ọjà. She always called me ọmọ alájé ọyá wa ta sàsà language mọ́ ìmínú
ó yá sáré wá tá sàsà ọkọ mi, wá tá sàsà so ti jẹun tán sáré wá tá sàsà lọ ọ̀tá o. So nínú ìtàn yẹn bàbá yẹn náà bí ọmọkùnrin, ó níyàwó mẹ́ta bí ọmọkùnrin tó pọ̀, ṣùgbọ́n náà àwọn ọmọkùnrin ẹ̀ ilé tó jẹ́ àkọ́bí nìkan ló sin bàbá wọn, ó ní bàbá wọn ṣiṣẹ́ oko, àwọn tó kù ọwọ́ táǹkù wọn sán kiri, wọ́n yọ̀lẹ̀ ju ìṣòòdì lọ. So ó wá dijọ́ kí ilé tó jẹ́ àkọ́bí yẹn wá lọ bá bàbá ẹ̀ pé láàárọ̀ kùtùkùtù kékeré dáàdi ń jọ kó bá òun tún wá ilẹ̀ oko díẹ̀ kó náà máa fi sin ara òun, torí moment yẹn ó ti tó láti gbéyàwó. So yọ̀dẹ̀ mọ̀ pàtí gbéyàwó ọ̀tẹ́jọ́ wọ ọbẹ̀ nídìjà, èèyàn ò lè fi iṣẹ́ tó ń ṣe sin bàbá ẹ̀ kó lóun ọmọ fi bọ́yàwó. So bàbá ẹ̀ dẹ̀ wu ọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ pé òótọ́ dẹ̀ ni ọmọ yìí dẹ̀ nírònú o, ṣùgbọ́n láti la oko fóònù nìkan yóò ṣòro, òun láti pe gbogbo àwọn àbúrò ẹ̀ jọ, ẹ̀gbọ́n yín wá sọ́dọ̀ mi o, ó ní kí n lako fóònù o, mo wá wo pé gbogbo yín náà ló yẹ kí n la oko fún. Bàbá yẹn wá la oko fún gbogbo wọn. Do you know èyí àkọ́bí yẹn nìkan náà ló tún bójú tó ko tiẹ̀ ní máa ń lọ sóko lóòrèkóòrè, ó ń sanko ó ń sọ̀gbìn, irúgbìn ẹ̀ dẹ̀ dáa. Ńgbà tó wọ́ dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ tí irúgbìn rẹ̀ ti dáa, ó fẹ́yàwó, bàbá ẹ̀ fẹ́yàwó fún un. Ṣé gbàgbé ńgbà tó ti jọ́ ọmọ olórogún mẹ́ta kọ́ mọ́ bàdàbí ẹni pé wọ́n fẹ́ràn kan, wọ́n yàn kan pọ̀ tí wọ́n yàn àwọn kan láàyò, bàbá wọn fẹ́yàwó fáwọn tó kù náà. Ṣùgbọ́n àlà ni ó fòkù ọ̀lẹ́ hàn, wọn ò bójú tó ko, fáàrí làwọn ń ṣe, ire oko ẹ̀gbọ́n wọn jáde dáadáa, orówó tọ́jú ìyàwó, orówó ra nǹkan ìnísílé, ó ń gbégbé ayé tó dáa, ó dá ìyàwó ẹ̀ lóko wò. Báwọn àbúrò rẹ̀ tí wọn ò bójú tó ko wọn má ṣe dìde ọ̀tẹ̀ nìyẹn, ló di pé wọ́n máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn kọ́ máa bá wọn jà, kọ́ máa jọ kọ́ máa bá jà. Nínú ilé bàbá wọn náà wọ́n sì ń gbé, mọ̀ pé láyé àtijọ́ ilé bàbá wa la ti bẹ̀rẹ̀. Èmi fúnra mi nígbà tí mo máa bí first born nílé dáàdì mi mo bí sí, that is our culture nílùú òkè. Bàbá bí máa kọ́ bí a sọ pé ilé bàbá wa la ti fẹ́ sọ lórúkọ, that is our own nature. Mi ìmọ̀ bó ṣe rí lẹ́bọ̀ mi o, kí n má sọ wípé gbogbo wa bó ṣe rí lọ́dọ̀ gbogbo wa nìyẹn, bò bá wa ṣe nìyẹn, bí èmi ṣe ṣe nìyẹn. I will never lie for any reason kí n wá package ara mi. No, I don't package. I will always say the real, the fact, the truth. So inú ilé bàbá wọn sì ń gbé, àwọn yẹn máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn. Bó bá gbé gbá wọn á ní ògbé dáadáa, bó gbá wọn á ní ògbé dáadáa, bó pọn mi wọn á ló gbin dàálẹ̀, bó gbálẹ̀ wọn á ní kò gbámọ́, bó gbálẹ̀ wọn á ní ó kó sẹ́gbẹ́ kan ó kò tì. Bàbá wọn láti invite wọn kí wọ́n wá, kí ló ń fàjánu ilé òun ò fẹ́ gbogbo eléyìí o, ó pè wọ́n láàárọ̀ kùtùkù tọ́pọ̀ àwọn ìyá wọn náà. Ṣé mọ̀ pé gbogbo àwọn ọmọ yìí ni wọ́n ti rojọ́ fún ìyá wọn. Nígbà tí bàbá wa sọ pé kí ló dé, kí ló fàjà láàrin wọn, èsì táwọn ọmọ yẹn fọ̀ ni wípé kí bàbá àwọn gba oko. It's like that in Yoruba land generally, God bless you sir, because àwọn èèyàn kan lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn. Nígbà tí bàbá wa béèrè pé kí ni tí ń fàjà láàrin yín lójoojúmọ́ gan tẹ́lẹ̀ parí ẹ̀, èsì tí ìkànnì wọn máa fọ̀ ni wípé bóyá kí bàbá àwọn gba oko tó là fún àwọn, torí pé ìfẹ́ àtìrẹ́pọ̀ làwọn fi ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Immediately tí bàbá àwọn la oko fún àwọn, nìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láàrin àwọn. Bàbá wọn wojú ẹ̀gbọ́n wọn, bàbá wọn mọ̀ pé pàdé ọ̀tẹ̀ ni, ṣùgbọ́n kò lè gbẹnu wọn sọ̀rọ̀. Ìwọ Àdìó, ọ̀rọ̀ làwọn àbúrò rẹ̀ sọ̀kalẹ̀ yìí, kí lórí sí kò sọ nǹkan kan. So ńgbà òdìjọ́ kejì lọ́jọ́ yẹn náà ni bàbá ń sọ pé ọ̀dà náà o, gbogbo yín o, ẹ má débi oko tí mo là fún yín mọ́ o, bẹ́ẹ̀ bá fẹ́ dáko kó pọ̀ sókè rajà. So now bàbá ti sọ bẹ́ẹ̀, ó wá dàárọ̀ ọjọ́ kejì, Àdìó tí mo ń sọ̀rọ̀ rẹ̀ òun bá lọ sọ́dọ̀ bàbá wọn, ó jí lọ sọ́dọ̀ bàbá wọn pé bàbá wọn ẹ dákun, ọ̀rọ̀ táwọn sọ lánàá ṣé ibi tá a sọ sínú lè fẹ́ fi sí ni. Bàbá ẹni nbí ojú ẹ̀ làwọn àbúrò rẹ̀ ṣe ń sọ, ó jiyàn gbà náà, nbí mo fi sí náà mo fi sí òmìnira, bó o lè ṣe wá fẹ́ kémi ó sọ̀rọ̀ mi sí. Òwe tí bàbá rẹ̀ pa fún gbà náà ni pé bí bàbá rẹ̀ bá mú gbó ìwọ náà mú gbòòrò, bí láò bá ṣe é gbé èèyàn máa gbé làlà. Bàbá dé ke òkèrè a kì í wá ohun oko tì, ìyẹn ló mú ọkùnrin òun láti kúrò nínú ilé wọn, òun lọ́kọ́kọ́ tó jáde lọ sẹ́yìn òdì. Orí tí ọba dire yóò padà sọrí náà ni at the end of the day, torí pé wọ́n dìde ọ̀tẹ̀ mọ́. So ibi tí mò ń lọ náà ni pé ìtàn yẹn fara pẹ́tọ̀ ní Adéyẹyẹ ní Tògún Òsì, oríṣiríṣi àwọn èèyàn náà dìde ọ̀tẹ̀ mọ́, oríṣiríṣi àwọn ọba ni wọ́n dìde ọ̀tẹ̀ mọ́, torí ọ̀tẹ̀ tí wọ́n dì pẹ̀lú Ọọ̀ni àná kò dẹ̀ sí tí wọ́n dìde ọ̀tẹ̀ tí wọ́n ń pè gbọ̀n ọ̀tẹ̀ lé lórí ju pòsíṣàn tó Ọọ̀ni àná náà wà lọ, pòsíṣàn táwọn Ọọ̀ni máa ń wà lọ, because wọ́n rí gẹ́gẹ́ bí pòsíṣàn ọlá dẹ̀ ni. Tí nǹkan bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n bá ti pe sọ́tà wọn ó pọ̀ ni, wọ́n bá ti pọ̀ ni wọ́n pe sọ́tà. So kò dẹ̀ sẹ́ni tí nǹkan rí òwò, orí adẹ́tù ń pètè àrán, orí adáràn ń pètè ọba, ṣùgbọ́n orí ló tá láàsán bá ròkun, orí ládé, orí lóyè, orí lọ́ba.
ọlọ́run ọba mi ní tó bó bá ṣe tó kádàrá ẹ̀dá lẹ̀dá ó gbà. so ọ̀gbẹ́ni Àdìó ó padà lọ sílùú mi ó padà sóríire ńbẹ̀ àwọn àbúrò rẹ̀ padà wá sìn náà ni. so ẹ má bínú o pé mo fìtàn gba àkókò yín o ní tó bá jọ ńlá fi wéhun ni o epo ẹ̀pà lọ́jọ́ pósẹ̀ lérí ọwọ́ alábàáwọn ju àrùn ọ̀pẹ ẹnu màdó jẹnu rà ẹnu kẹ́kẹ́ jọ tẹja ó jọra wọn ló jẹ́ kí n fi wéra wọn. mo sì nígbàgbọ́ pé bẹ́yìn tẹ́ jẹ́gbọ́n mi ẹ̀yin bàbá àti màmá mi ò bá rí nǹkan kan kọ́ ńbẹ̀ tàbí tẹ́ rí nǹkan kan píìkì ńbẹ̀ mo mọ̀ pé mi ò lè ṣàyẹ̀wò ní bí àwọn àbúrò kan tàbí méjì táwọn ò rí nǹkan kan tàbí méjì píìkì ńbẹ̀. God bless you. so ní tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ò ní pé ó rọrùn lóòótọ́ kí wọ́n plan ẹ̀ pé bí ó bá dàrú kì í ṣe é tò àsìngbà tá a bá dàrú gbùdùgbùdùgbùdùgbùdù lára rísìn tèmi fi shift back nìyẹn ká má morúkọ mi mọ́ lóòótọ́ gbogbo nǹkan táwọn èèyàn ti ń jáde látọ̀yọ́ tí wọ́n ń sọ gbogbo ẹni mò ń compile o wọn ò stop everyday ni wọ́n ń jáde ṣùgbọ́n mò ń compile ẹ̀jọ́ ó possible kó jẹ́ gbà tán bá tún dákẹ́ lèmi ó tún sọ pé kò sáàyè àti dákẹ́ mọ́ nígbà náà ẹ̀ ní lè pè mí láláṣejù mọ́ tó dẹ̀ máa testify sí pé no bọ̀bọ́ ìdẹ̀ wà try o ó dẹ̀ wà ní sùúrù o bá a ṣe ń sọ pé wọn ò rán wọn lẹ gbọ́dọ̀ máa sọ pé kò sẹ́ni tó rán èmi náà nígbà náà because gbogbo gbólóhùn wípé wọ́n sanwó fáwọn kónkó ni wọ́n everybody ti mọ̀ pé kì í ṣe iṣẹ́ owó báyìí torí tó bá jẹ́ sí owó kò yẹ kí n stop mo sá gbọ́dọ̀ iṣẹ́ owó tí n bá gbà so a sọ pé wọ́n rán wọn ni ẹnìkan kò ní lè sọ pé wọ́n rán èmi náà so àwọn tí wọ́n ń persuade mi kí wọ́n gbìyànjú láti persuade àwọn náà so that is my point. So mo wá reason pẹ̀lú nǹkan tẹ́ni sọ ó ní it's a plan work so that the government can rise up and revisit the supremacy history but it is not easy for them to claim the supremacy through the history of the dead Oyo Empire. Hence some of the Oyo people laid emphasis on the history of the dead Oyo Empire whereas Atiba didn't establish this Oyo Atiba as an empire. It is merely Agod Oyo that later led to Oyo Atiba and later the name Atiba was removed to be called Oyo Town. One cannot and should never compare Ife throne of thousands of years to a throne that was established in the 19th century, 1837. The throne of Ife is true throne of Oramfe, Obatala, and Owaleriola Udidi, alias Odudua. The supremacy was not created by Awolowo, as some of Oyo allege, and the usage of Oni as a title can be traced to some of the titles used by Odudua and later adopted by what already ordained by Osangangan Obamakin as the Onile, the owner of the land, which is abbreviated as Oni, and later stick to it by the Onelajodogun, the son of Oromia, who streamlined the royal houses to cover the lineages of the three dynasties, which are Oramfe, Obatala, and Odudua dynasties. So, mbita lo náà ni wípé lóòótọ́ làwọn èèyàn kan lè plan ẹ̀ ẹni tó gbé mi wá gangan nìyẹn o pé ó possible lóòótọ́ kan ro mathematics wọn papọ̀ ẹ̀já dàrú tá a bá dàrú tá a bá fún ẹlẹ́ tá a fún un ní kíní gan president máa wà forced government máa wà forced láti dá sí ẹ̀ pé governor kankan ò dá sí so wọ́n á tí débi pé gbogbo governor south west á dá sí wọ́n involve president máa wá sọ pé kí náà fẹ́ wọ́n wá ṣe nìṣe dá báràbà sílẹ̀ pé kàkà kí wọ́n kú kójọ́ òní ló máa jó lórí ọba kí wọ́n kú mọ̀jẹ̀ kọjá ní kankan ọgbọ́n kójófò onílé òfò àlejò ni wọ́n ń dá kọ́dẹ́lé work torí wípé ọlọ́run ọba ò sí lẹ́yìn alábòsí àná olódùmarè ní fi gbogbo yín sílẹ̀ n tó gbé mi wá nù o n ò wá mọ̀ o bóyá mo rí èèyàn kàbí méjì tó ní gbólóhùn kàbí méjì láti sọ nípa nǹkan tí mo sọ kalẹ̀ yìí +234 915 147 9599 +234 915 147 9599 tàbí +234 WhatsApp ní ẹ pè sí o tàbí +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà méjì ìtẹ́lẹ̀ àǹfààní àti ìpè mí sínú so káwọ bóyá a máa rí èèyàn kàbí méjì tí wọ́n ní contributions sí n tí mo ṣàlàyé àti n tí mo kà ń so mi ò jiyàn pé kò wáyé bẹ́ẹ̀ o rárá o báwo láì jiyàn n tí ò ṣe ní rí àìpó tún dé. God bless you Mr. Olúṣẹ́gun Odúfòyè. God bless you sir. Hello. Hello sir. Hello sir. Hello sir. Mo wà pẹ̀lú yín sir o. Ẹ kú iṣẹ́ gan, ẹ kú iṣẹ́ takuntakun. Yes sir. A máa jẹ́ ní ṣe lágbára Ọlọ́run. Àmín àṣẹ o. Ní sí ẹsẹ̀ gbé. Àmín o. Gbogbo ìlànà tẹ́ ń fi lélẹ̀ yìí
in fact ọ̀rọ̀ yín dàbí end time army tó máa gbìyànjú ní end time army because àwọn people yìí ṣẹ́rí ẹ má jẹ́ kí n tàn yín wọn lè stop láìláì wọn lè stop and Yorùbá dẹ̀ pé gan wọ́n ní à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara ò tán bọ́ lọ́rùn. Yes, sir. Mo mọ so many things because I was very, very close to Ooni Palace during my university days. I know so many things. I have as powerful as Adeyemi III. You could not change anything. It's an indication for Owode to know that he is fighting a lost battle. Mo sọ̀rọ̀ yìí fún yín gbà kan. Kò sí rí ìran Aláàfin kankan kò come close to any Ọọ̀ni. Ẹgbẹ́ ọba Síjú Adé sẹ́gbẹ̀ẹ́ bàbá Adéyẹmí wọ́n jura wọn lọ ẹ gbàgbé wọ́n jura wọn lọ sà sentiment apart tẹ bá wo interview Síjú Adé bí mo ṣe reverse sí last time nígbà táwọn Awólọ́wọ̀ ń sọ fún tó lóun ò fẹ́ jẹ́ Ọọ̀ni nígbà tó gbé bàbá Lípẹ̀dé lọ sí airport tí wọ́n pè pé Adésọjí Adérẹ̀mí ti kú. Bàbá Awólọ́wọ̀ sọ fún yín pé tí wàhálà bá wà lọ́jọ́ iwájú Nàìjíríà ìwọ pẹ̀lú sọ́tà ni wọ́n máa pè jókòó and it was real during MKO Abiola issue because they were trying to hand over Abiola to Síjú Adé kó gba interim àwọn bàbá Adéyẹmí náà ni wọ́n ti Abiola pa lísì tán dẹ̀ fi ti Abiola pa ojú wípé gbogbo orchestration wọn tán lọ sọ́dọ̀ Ọ̀ṣínbàjò yìí mo fẹ́ buttress point yìí ni sir. So wọ́n believe pé Abiola bá lè di president in Nigeria it will be easy for them to push kò dẹ̀ lè say it has been gazetted. Even my father was with MKO Abiola and the Ooni Síjú Adé when Abiola came to Ife in 1993. Abiola openly confessed before my father that òun mọ̀ pé òun ṣe Síjú Adé kan dáríjì òun pẹ̀lú bí Aláàfin ṣe ń tì wọ́n. Aláàfin tí wọ́n tán fi gba state capital Aláàfin yìí tún tì wọ́n. I know when Aláàfin pushed the traditional council in Osun state pé kó máa rotate chairman eventually tẹ́ bá lè lọ Google history yẹn wọ́n gba kíní yẹn kúrò lọ́wọ́ bàbá Síjú Adé wọ́n wá fi ṣe permanent president wọ́n wá rotate chairman láàrin but when they could not push anything further wọ́n lọ bẹ̀ Síjú Adé padà pé kò sí nǹkan táwọn lè dá ṣe without ẹ̀ wọ́n fún ní permanent chairman yẹn padà ẹ lè Google ẹ̀ so gbogbo orchestrations wọn yẹn kò ṣe doubt sir ìwà wọn nìyẹn tó bá sọ yí pé àwọn èèyàn tó bá ní o lo Ọ̀yọ́ fún mi Ọ̀yọ́ is a cunning approach to anybody lè lò so it has been their aim láti ilẹ̀ pé tó bá ní wọ́n lo Ọ̀yọ́ fún yàn. bẹ́ẹ̀ ni mo mọ̀. So kò fìgbà kan wà happy pẹ̀lú traditional council rí kí ló dé tó wá lọ sàbújá wípé òun fẹ́ pé bóyá torí pé Síjú Adé kú tẹ bá dẹ̀ wò nígbà tí Síjú Adé ikú náà tẹ bá mọ ọ̀tẹ̀ wọn sà kò wá sífẹ̀ wá sympathize pẹ̀lú fẹ́ o he now went to Arẹ́gbẹ́ṣọlá pé òun wá sympathize pẹ̀lú ẹ̀ lóṣogbo what is the position of Arẹ́gbẹ́ṣọlá to Ife? I don't know. He was just a governor. Ṣé rí ọ̀rọ̀ ọba Owode I'm so mo pity ẹ̀ gan because ọ̀rọ̀ ẹ̀ dàbí èdì yẹn lè wà lọ́nà bíi méjì àbí mẹ́ta ó possible kó jẹ́ wọn àtàwọn tó ń jọ ń ju oyè ni wọ́n wò yí pé bọ̀bọ̀ yìí kọ́ ló yẹ kó jẹ́ tó bá jẹ́ pé ó mọ oore tọ́lọ́run ṣe fóun sà á mọ̀ wípé Adéyẹmí Ládìgbòlù ni ọba Ọ̀yọ́ máa ti ń kọ́ mi for God to pick you out of a silent member of Ládìgbòlù it should be very grateful to God Almighty but ó wá mess kìíní ẹ̀ up kò sí àwọn Ládìgbòlù gan tó máa láìkí pé ní ìran Owode kankan tó débẹ̀ yẹn mú and pẹ̀lú skimẹ̀ tó dẹ̀ ń gbé káàkiri tó bá bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ àwọn skimẹ̀ ló ń lọ ṣẹ́gẹ̀ so Ọọ̀ni Adéyẹyè lọ sọ́yọ́ nígbà tí ó dé pé kókó gbogbo yín mọ́ra gbogbo yín ẹ̀kan ń ṣe yánmayànmá náà ni Aláàfin Adéyẹmí ò wá fẹ́ títí tí bàbá yẹn fi kú ṣẹ́rí gbogbo meeting tó kété tí bá ṣe ajá ló máa dàrú. God bless you baba. Kò sí ọ̀tẹ̀ wọn sọ Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o nígbà tó ń lọ Aṣọ Rock pé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ Aláké gan ó yẹ kó sí rí as a blessing. Bẹ́ẹ̀ni. Aláké ò sọba kékeré náà Aláké tó jẹ́ pé confident dí àgbọn ni tó ṣiṣẹ́ pẹ̀lú presidency for so many years ó wà pẹ̀lú Aláké inú ẹ̀ ò dùn so inú wọn ò lè dùn God bless you wọn kàn ṣe bí Haúsá tó ń gba property wọn Ọlọ́run á máa wà pẹ̀lú yín o àmín sir God bless you sir ní ṣubú ara ní ṣubú ẹ̀mí Ọlọ́run á máa fi kún ọgbọ́n yín Ọlọ́run á máa fi kún òye yín ẹ máa lọ síwájú lágbára Ọlọ́run. àmín sir ó dàbọ̀ sir God bless you sir afẹ́ràn yín. God bless you sir ẹ má bínú ẹ foríjì mi ẹ má bínú mo fẹ́ ká gbẹ lómi náà láàyè ni. Hello Mr. Tunde Okoli. Hello sir. Hello Mr. Tunde.
Yes, so bàbá tẹ́ gbọ́ mi. Mo wà pẹ̀lú yín. Ó ga ìfà ẹ̀kọ́ gbọ́ mú lùmí nínú pẹ̀lú division tẹ́ tí kì í ṣe ní sọ̀pọ̀ tí táwọn ẹ̀ bá sọ. Ìbọ́ta ìjẹ́bù ti ṣe ẹ̀wọ́n tó máa ń sọ. Èèyàn tó bá rí ọwọ́ tó wọ́ sí ọ̀yọ́ mú àti nǹkan tí pápẹ́ tó bá dé ẹ̀mí jì sí wọn mú. Òun nẹ́bà sọ. Ọ̀sẹ̀ yìí ẹ̀ gbàgbà ìbá gan ní kọ́mẹ̀tì lórí fógàmù bẹ́ẹ̀ ṣe fógàmù lẹ́kọ̀ọ́ bó ṣe bá bàbá wa náà wí ìdíjẹ́pọ̀tọ̀ òsì tó bá bá ọ̀yọ́ fún ilẹ̀ pátápátá. No. Sọ́yọ́ ní ìjọba ọ̀gbọ́n. Lórí Facebook lórí orí báàbò nígbà tí wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn lórí Facebook. Ìbáṣepọ̀ ọdún fúnra yẹn lọ́mọ dáhùn lówó lórí ní péjì kan lórí Facebook kan. Tó ṣe pé tó jẹ́ Facebook ní ìfẹ́ ọmọ àbúkọ ọkà àkókò lè wọ́n ṣe pé fún wa àti pé wọ́n lẹ̀ ṣe pé fún wa tó ìfẹ́ Yorùbá ó ti ẹ̀ lọ́ba fún ọba ní ọba ara wọn bá wa tó ṣe kiri nínú dájọ́ pàdé lọ́dọ̀ ọdún gbogbo ó bá bọ̀ àfúnmi nígbà tó fẹ́ kọ́ńtẹ́ẹ̀sì. Mo lọ kọ̀ọ̀tẹ́sẹ̀ lẹ́tọ̀ wọ́n yìí lẹ́tọ̀ ní mọ́ mi lọ́wọ́. Ọ̀rọ̀ kan wá sọ̀rọ̀ ó bá lóṣù àbábá tó kó ó lọ fífi níṣẹ́ tó fi mọ̀kàn tó gbà báyìí ìpè ìdílé pé ìfẹ́ ẹ bàbá mi àbá yìí ṣe ṣé ẹwà ẹ̀fẹ́ ti máa wá gbé ìpè yín. Ẹ bàbá mi ṣe lórí ìpè tẹ́fẹ́tẹ́ kù náà kù níṣẹ́ náà. Ó ní ìpè yẹn èpè táwọn bọ̀ yẹn iṣẹ́ ìbòdìjọ fún ìbòdì ẹ má kàn dá wọn lóhùn pé àwọn olè ló ti ìpè bá ti wọn jẹ́ láti bẹ̀rẹ̀. Èdè òde ẹ̀dín ìmáwólẹ̀ rí. Àwọn ilẹ̀ bàbá wo ló ti tètè ìjàmbá yóò lọ jẹ́ pátápátá lórí ìdájọ́ ọ̀dọ́. Àjẹ́bí àjẹ́ táwọn èèyàn ń bọ̀ lókùn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn olùkọ́ lórí fúgàmù yìí pé bóyá àtàkì àwọn tó ń jọ ju ìpínlẹ̀ yẹn ló ṣe ọwọ́ ẹ̀. Ní sẹ́yìn tó adé yìí kò ṣàtàkì ìwà ẹgbẹ́ ló ń wù. Àwọn kan gbé mu mídíà ìjẹ ìwé mídíà pẹ̀lú ìjọba gbọ́dọ̀ àgbẹ̀ mídíà pẹ̀lú. Lẹ́yìn ọ̀kan bá ti gómìnà bá tẹ̀lé ìgbọ́n bá tẹ̀lé ìgbé àwọn gbogbo wa kò sọ ní àṣẹ mídíà pẹ̀lú. Yẹ́n bí wọ́n ti gómìnà bá sọ ló máa lọ sọ. Lágbára Ọlọ́run. Ìgbà tó kò tó ṣe ń gbọ́ àgbà sí ìyọ̀wò náà. Ní ìsàlẹ̀ máa gbẹnu gómìnà sọ̀rọ̀. Àwọn ojú òbó bí ọ̀rọ̀ mídíà èdè àti mídíà àti sàǹṣe pọ̀ ni wọ́n lọ gbé mu bọ̀bọ̀ tó máa ń kọ ẹ̀kọ́ púpọ̀. Ìkọ́ tí ìlú kájọsọ wa ti sọ fún lọ́kọ̀ náà. N ta bá fọn sí fèrè ní fèrè ọ̀fọ̀n ta. Baba, sorry sir, Baba. God bless you. Ìlú àwọn aláàfin gọ́dẹ̀ nígbà káyé ní láti ìlú bóyá táwọn ẹni jáde fún apologize nǹkan tó fi ṣe àwọn ọmọ bàbá àti ìyá wọn. Gbogbo àwọn tí ọ̀nà kó lẹ́gbẹ́ tó ń tàrà dànù kò dọ́dọ̀ wa láti fún wọn bí ọ̀nà ẹ̀dá wọn bí ọ̀nà ẹ̀dá tó bá lọ́kọ̀ fẹ́ wá fún wa jẹ́. Bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n àwọn pàṣípàdé àwọn gbóná. Àwọn tẹ̀ ká ibi wọn jẹ́ gómìnà ọ̀rọ̀ apologize public ilẹ̀ owó tẹ̀lé ọ̀dọ́ tẹ̀ ọ̀ yóò wá apologize ilẹ̀ ńlá gidi ilẹ̀ tẹ̀ tó fẹ́ sọ pé ẹ̀fún pariwo lé orí pálísì ìfẹ́ nípayà. God bless you. Bóyá ọlọ́run ló àwọn alálẹ̀ ló ń pọ́ńjì ọ̀yọ́ ló wọ́n tẹ̀lé aláàfin adéyẹmí wá kó lè pàdé náà pọ́lísì wọn àti ìkàwé yẹn aláàfin ọkọ̀ adéyẹmí gbọdọ̀ ló máa gbé kọ́fì wọn. God bless you. God bless you sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jẹ́ kí n fi àwọn pẹ̀lú wa ní ilẹ̀. Oh yeah sir. God bless you sir. Oh, àwọn èèyàn fẹ́ pè é. Hello sir. Hello. Ẹ kálẹ́ sir. Ẹ kálẹ́ o. Yes sir. Yes sir. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn ni sir. Well, abẹ́ta sí mi o. Oh yeah. Ó ní orin kan tí a máa ń kọ nígbà tá a wà ní undergraduate. Nígbà yẹn, tá a bá ṣe student union election. A máa ní ẹ ṣọ́ra fún wọn, àwọn tó fi gbogbo ṣó lórí, ẹ ṣọ́ra fún wọn. Àwọn tó fi gbogbo ṣó lórí, gbogbo alámọ̀túnmọ̀ múgùn ní èdè Yorùbá. Ọtí èdè àjálòdì nínú Haúsá tó bí èèyàn tó burú. Wicked person wọ́n pè é. Àwọn kan máa rò pé èèyàn tó gọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni. Rárá o, èèyàn tó burú ni o, èdè àjálòdì. So now, kákẹ́ wá gbà wípé Ọlọ́yọ̀ àti Ọ̀ọ̀ni the same level wọn jọ wà. Bàbá Adéyẹmí wọ́n pẹ́pẹ́pẹ́ wọn lọ. Ọlọ́yọ̀ wádé ó wà bẹ́ẹ̀. Wọ́n lọ sí ààfin Emir Ìlọrin. Orí bàbá ńlá wọn tí wọ́n sìn sí inú pálásì Emir Ìlọrin ó wà bẹ́ẹ̀. Ìlú gbẹ̀dú tí wọ́n gbà lọ́wọ́ wọn nígbà yẹn ibi tó sí orí bàbá yẹn sí ni wọ́n ti ń lò.
ọ̀wọ́ adé ò débẹ̀ láti béèrè pé orí bàbá ńlá ni ẹ bá mi gbé mo fẹ́ lọ tún sí. so tó bá jẹ́ pé èèyàn tó ní charisma tó ní agbára tó lẹ́nu tó ní ọ̀rọ̀ mo fẹ́ lò fún náà èèyàn tó ní charisma bíi bàbá wọn ni á ti máa lè fún sa orí bàbá ńlá ni ẹ bá mi gbé. so kí ni a fẹ́ learn from this action tí ọ̀wọ́ adé ṣe tí ò béèrè orí bàbá ńlá bàbá ẹ̀ that means say is he telling us pé òun ọmọ orí tí wọ́n ṣe síbẹ̀ rí nìyẹn ni àbí báwo. èmi wọn ò lè sin orí bàbá ńlá mi síbì kan láàrin àwọn ọ̀tá mi kí n lọ síbẹ̀ kí n má demand fún. so olórí tó tó olórí á ṣe nǹkan tó yẹ kí àwọn ọmọ tó tẹ̀lé kọ́ máa rìn bí káre ṣùgbọ́n ìwọ tó fẹ́ ní kó jẹ́ olórí fún gbogbo wa ló ń lọ forí balẹ̀ fún yàn kan lóde dìmáàdì nǹkan tó jẹ́ ti bàbá ńlá tiẹ̀. so ọ̀rọ̀ yìí ọ̀nà méjì ní ìsídà kó jẹ́ pé òun ṣe nínú èdè ẹni tó ń ṣe síbẹ̀ orí ẹni tó ń ṣe síbẹ̀ ò láyà láti béèrè ẹni tó dẹ̀ láyà fi ṣe olórí ó yẹ kó tó lórí. so contribution ti nìyẹn. God bless you sir. mi ni wáyé ti sir. all right sir. Yes sir. Amen. Yes. Oh. Mr. Bamidele, God bless you, sir. God bless you, sir. Mi ò ní wáyé tì o. Mi ò ní wáyé tì, sir. Hello? Hello, sir. Hello. Yes, sir. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, sir. Ẹ kú ètò. Yes, sir. Ọlọ́run àti ọmọ gbọ́wọ́ yín sókè o. Àmín o. Ẹ yẹ lórí ọ̀rọ̀ nǹkan tẹ̀ gbé jáde lálẹ́. Two things ni mo fẹ́ dá sí. Àkọ́kọ́ ẹ sọ̀rọ̀ débi Awólọ́wọ̀ àtàkùntọ́lá. Bẹ́ẹ̀ni. Pé Awólọ́wọ̀ padà wá fẹ́ gba ipò ẹ̀ padà. Bá a ṣe gbọ́. Nǹkan tí ẹ bá ṣe mo láì bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ yẹn. Màá fi àkókò yìí sọ wípé kò rí bẹ́ẹ̀. All right, sir. Because ẹ bá wádìí ẹ̀ dáadáa because njọ́ tí mo ti kọ́kọ́ gbọ́rọ̀ yẹn bọ̀ njọ́ tí mo káwọ́lọ́wọ̀ tó kún gbọ́ lẹ́nu Awólọ́wọ̀ fún ara pé kì í ṣe àwọn èèyàn dẹ̀ bí Awólọ́wọ̀ jẹ́ pé kí tó sọ ó ní ṣe gbogbo èèyàn wà bẹ́ẹ̀ njọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ kọ́sì ìdíbò fẹ́ wá gba ipò padà ìyàwó Akíntọ́lá ló dá wàhálà lẹ̀ because nígbà táwọn Awólọ́wọ̀ padà dé ó ń gbé Bọ́lá gbogbo nǹkan tó bá fẹ́ ṣe agbélọ́wọ́ Awólọ́wọ̀ sọ pé àṣẹ báyìí ṣe báyìí o ìyàwó ẹ̀ ló sọ pé kó má gba ọ̀rọ̀ mọ́ lẹ́nu Awólọ́wọ̀ ṣèbí wọ́n ló wà nípò ìyẹn ìyàwó Akíntọ́lá ló dájà lẹ̀ nkẹ́ni gbọ́ lẹ́nu Awólọ́wọ̀ lèmi sọ fún yín ọmọ Ìrẹ́mọ lèmi tó yé yín tó mo tọmọ Awólọ́wọ̀ dáadáa máa ń lọ sí ọ̀dọ̀ ẹ̀ tó máa ń sọ àwọn tọpa ọmọ àtúfẹ́ kẹ́ tún wádìí ẹ̀ dáadáa ìyẹn ni mo fẹ́ sọ fún ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ tẹ́ sọ yìí orin kan ni máa kọ ní ìdẹ̀rùn tí orin yẹn dáadáa bọ̀ kan tó rin yẹn sọ ni pé bí àwọn ṣe rò Ọlọ́run ò gbọ́nà gbàbẹ̀ kò tẹ̀lé gbígbàbẹ̀ láéláyé tó yé yín because ọ̀rọ̀ tẹ́ mú wá yìí ó wà very very important o ẹ lè máa wò bí wá pé bí ọ̀rọ̀ eré àṣírí wọn tú pátápátá ni because to me màá tún fún yín síwájú díẹ̀ even Sultan of Sokoto nǹkan tó máa sọ fún yẹn lọ sí báyìí tó bá ti dé federal àwọn báyìí dá sí ni nǹkan tó ṣe lọ english mọ́ wọn nìyẹn yẹn sọ àdàrú tó má dẹ̀ ti gbé wá sí federal àmọ́ báwọn àwọn federal àmọ́ báyìí dá sí. bóyá wa náà sọ wípé tán bá mọba méjì kò sí ìbáàdì jù. so nǹkan tó fẹ́ ṣe nìyẹn ṣé lọ́rọ̀ tẹ̀ wọ́n yìí fà nígbà tẹ̀ sọ yẹn èmi kan bá sọ pé mi ò rò débẹ̀ kẹ́ni bẹ́ẹ̀ ló sọ yẹn ó tàbí wọ́n á ṣe ẹ̀bẹ̀ sí ṣíbírè mi pé this is a good in fact good talk ni. God bless you sir. ẹ̀fà ọlọ́run nípa iye yín àtúbọ̀ máa gòkè tó lágbára ọlọ́run. àmín sir thank you sir ẹ ṣe mo dúpẹ́ sir ó dàrú sir yes sir èmi náà tún appreciate contribution yín because mo tún ti gbọ́ fọ́dà báyìí nísìnyí ìmọ̀ ká wò sí ń bẹ̀ níta bá tí wọ́n ń sọnù so ẹ̀yin wà ń bẹ̀ rẹ̀ gbọ́ God bless you bàbá mi ní wọ́n ti o. Mr. Bamidele ẹ mọ̀ ṣeun wọ́n ra credit fún mi o ibi tí ó wà dùn mí sí ni pé credit tẹ́ra fún mi fóònù tẹ́ra sí mi ò fi ń kọlu o nọ́mbà tí credit wà lórí ẹ̀ mi fi kọlu mi fi pè yẹn mi dẹ́ pick call lórí ẹ̀ o bó láti wá fi ṣe lè bá fẹ́ ṣe lè báyìí nísìnyí káàdì 16,500 ṣẹ́gun káàdì 16,500 mi fi fóònù yẹn call mi dẹ́ fi receive call bọ́mọ́ láti dúpẹ́ lọ́wọ́ ẹni tó rà fún mi ní wáyé tí Mr. Bamidele ẹ̀bá kan dọ́gbọ́n béèrè lọ́wọ́ mi pé nọ́mbà wo lẹ lè bá mi fi sí o nọ́mbà tí mo fi ń kọ́ ni mo fi sí 16,000 naira owó ńlá ni 16,500 no bí wàásù àwọ̀ bàbá ó dùn mí o irọ́ ọ̀dà o just like that well
ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ wà ní Amẹ́ríkà tẹ wà ní Canada ẹ̀yin tẹ wà ní UK tẹ wà ní Germany káàkiri á bẹ̀rẹ̀ kọ́ èdè Yorùbá fáwọn ọmọ yín lágbára Ọlọ́run. ok mo lè lò láti ra data yes bọ̀ sórí fóònù yẹn náà mi lò bọ̀ yà ìyẹn tún bẹ́tà God bless you mi ní wáyé tìṣà ẹ ṣe ok so now pẹ̀lú ògo Ọlọ́run kọ́ ló ń dá wa sí o Ọlọ́run ló lẹ̀mí wa o àwa kọ́ la ní o òun ló fún wa ìgbà tó bá wù ní ó bèrè ẹ̀ lọ́wọ́ wa á bẹ̀ lọ́run kọ́ mọ̀ tí ìgbà báyìí tó bá di May lágbára Ọlọ́run a máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èdè Yorùbá fún àwọn ọmọ yín Canada US lákò papọ̀ Canada US UK pẹ̀lú àwọn ìlú mi tí time wọn jọra wọn la máa kó papọ̀ so Saturday and Sunday ni 1 hour fún Canada US 1 hour fáwọn ìlú tó kù. All right, sir. Okay. I can provide you money, sir. Okay. Okay. UK the same time fún UK South Africa nǹkan Nigeria àwọn tó bá tó nífẹ̀ẹ́ sí Nigeria mọ̀ káwọn tó wà Nigeria ò lè nífẹ̀ẹ́ sí because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà Nigeria ni wọ́n ní ẹni tó lè kọ́ wọn tàbí ni wọ́n ń gbẹ́ oríṣiríṣi èdè Yorùbá lójoojúmọ́ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ value èdè àti àṣà wa ní tí mo cherish nípa yín pọ̀ ẹ dẹ̀ fẹ́ kókó lẹ́nu àwọn ọmọ yín mo rí grandma tó bá mi sọ̀rọ̀ pé àwọn ọmọ mi àwọn mẹ́ta ni o mo fẹ́ kẹ́ máa bá mi kọ́ wọn ní Yorùbá o àwọn ọmọ mi I was like Ọlọ́run ti dàn lágbà kò ní dàn lágbà ìyá o Ọlọ́run nínú àná ìjọ kẹ pẹ̀lẹ́ láyé kẹdẹ̀gùn lẹ́mí so bó ṣe máa rí nìyẹn kọ́lọ̀ ń dá wa sí kó mọ́ fàìsàn sí wa kó mọ́ fi ń tààrò kó mọ́ fi bá ń tààrò jẹ́ lágbára Ọlọ́run oníyànṣẹ́ ọlọ́bẹ̀ ṣe èyí tẹ́ bá fẹ́ jẹ́ ẹṣẹ́ kó àìbínú ẹ mọ́ gbàgbé Onídèmọdè bákan náà ní Ojú Òṣùpá ó ṣeéṣe kójú orí ìkànnì yìí náà láti máa wò ó ẹ má gbàgbé ojoojúmọ́ náà là ń ṣàtúnṣe sí Onídèmọdè títí tó fi máa bọ́ sójú ibi tá a fẹ́ kó bọ́ sí gangan ẹ má bá a wò ẹ má gbà á bẹ́ẹ̀ Mr. Ọláwálé Ọlá may I never lose you I love you baba Ambassador Samuel Abiola God bless you mi ní wáyé tí o lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn Ààrẹ Àjàní Akéwì Àdìtú àní pàdánù yín lágbára Ọlọ́run Mr. Ọláyínká Ọláyẹra God bless you baba Sòókò gbígbà ajé ìfẹ́ náà God bless you baba Emmanuel Ìfẹ́olúwa Adéyẹmí God bless you sir lórí YouTube ń bí èèyàn tètè rókọ náà ni o mo appreciate gbogbo ẹ̀yin tí wà lórí YouTube mi ní wáyé tí lágbára Ọlọ́run I love you all ẹ̀yin tẹ́ ra sticker fún mi mo appreciate o but ẹ̀yin èèyàn ra sticker fún mi kí ló dé ẹ ra sticker fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta èèyàn mẹ́ta péré ló ra sticker fún mi Mr. Olúṣẹ́gun Odúfoyè ni wọ́n ra sticker fún mi gbẹ̀yìn ẹ̀yin náà lè ra sticker fún mi ẹ wo bí tẹ́ ti ń wò mí yẹn nísàlẹ̀ máa rí $sign bẹ́ẹ̀ ẹ click lórí $sign yẹn ó máa gbé yín lọ síbi táwọn sticker yẹn ra wà ẹ ra fún mi ẹ fi ṣe kóríyá fún mi ẹ rí ní ìsìn mo ń ṣe program lọ́wọ́ epo tán ń dẹ̀ lè ra ju epo 15,000 lọ lójúmọ́ bẹ́ẹ̀ yẹn. Hello sir. Hello. Yes sir, ẹ kálẹ́ sir. Ẹ kú ètò. Yes sir. Ẹ kú ètò. Ọlọ́run á máa ṣagbára yín dọ̀tun. Àmín o. Ẹ rí gbogbo nǹkan tí àwọn ará Ọ̀yọ́ ń ṣe yẹn. Irọ́ pátápátá ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò yìí kò fààyè gba gbogbo ìranù tí wọ́n bá káàkiri yẹn. Ṣé insecurity ni a máa pa tì í? Tó ṣe pé yẹn ni a máa mú gbọ́. Àti wípé ọba tó jẹ ní ìlú Ọ̀yọ́ gangan nǹkan tó wà nínú ẹ̀ tẹ́lẹ̀ òun ni ló ń wù níwà. Tí wọ́n bá ń sọ fún yàn wípé kó ṣe nǹkan burúkú tó bá ní ìwà rẹ̀ nínú ìwà rẹ̀ yẹn máa reflect. Èèyàn bí gan lòun gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ṣe pé èèyàn gidi ni tí iṣẹ́ èèyàn bí a máa rí reflect ó máa reflect is a rebellion ní máa yẹn gangan fún rẹ̀. Àní àwọn ará Ọ̀yọ́ tá ń sọ yìí most of them ẹ ti rí wípé àṣàwọ̀ ní gbogbo wọn. Most of them wọ́n ń ṣe ọmọ tó wá láti Ifẹ̀ mọ́. Ìgbà tí a ń sọ̀rọ̀ Àtìbà gangan bẹ́ẹ̀ bá wà díẹ̀ Àtìbà iṣẹ́ ọmọ tó wá láti Ifẹ̀. So ilé wa fẹ́ kí ọmọ àlè ó ṣe. Kílẹ̀ expect pẹ̀lú ọmọ àlè no ẹ jẹ́ ká ní sàpàrà là ṣítọ́ yóò bá somi kó somi yóò bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Ẹ̀yin náà ti sọ pé àwọn àṣàwọ̀ kọ̀ọ̀kan tí bẹ́ẹ̀ ni ká sọ bẹ́ẹ̀.
àṣàwọ̀ kọ̀ọ̀kan ti kọjá nígbà tẹ́ bá ní Àtìbà gangan ò lè trace ibi tó ti wá. Àtìbà gangan ò lè trace ibi tó ti wá. Ẹni tí wọ́n ló bí ṣé òkú mọ́ bí alàyè. Ṣókù mọ́ bí alàyè ẹni tí wọ́n ló bí ó ti kú kí wọ́n tó bí òun. Ó kú ní 1711 àbí 1789. Wọ́n dẹ̀ bí Àtìbà ní 1800. Ẹ wá ní gbogbo ló ti wá. Àgbélẹ̀rọ ni bàbá tó sì kú yẹn náà ẹ ti rí wípé ìgbésẹ̀ wọn kò sí bá ti ti ọmọ àlè ò dàbí ọmọ ọkọ náà. Bẹ́ẹ̀ni. Láíláí. Bẹ́ẹ̀ni. Ọmọ àlè ò lè dàbí ọmọ ọkọ. Pé gbogbo ìgbésẹ̀ tó ń wá látọ̀yọ́ ìgbésẹ̀ ọmọ àlè ní pátápátá. God bless you, daddy. So kò sí kankan tá a lè rí mbẹ gbogbo nǹkan tó bá ti ṣe pátápátá gbogbo ẹ kò lè òfo ní ọjọ́ kejì ọjà òfo ló máa mú. Ní wáyé ti sá. gbogbo wa la mọ bí tó ti wá. Nígbà tí èèyàn bá dá mọ̀ wípé èèyàn sọ ọmọ àlè náà ló mọ balẹ̀ jẹ́ náà. Ọmọ àlè ní balẹ̀ jẹ́. Ó lọ sí Ọ̀ṣun ó lọ sí Ògùn state ọ̀sán wá èèyàn kúnra láti jà ó lọ sọ́dọ̀ Olúgbò ó lọ sí gbogbo ẹ̀ láti jà. Ọmọ àlè ní ṣe bẹ́ẹ̀. Ọmọ àlè ní ṣe bẹ́ẹ̀ náà. Gbogbo ìgbà ni bàbá máa ń wẹ̀ ní kúnra. Gbogbo ìgbà ni náà máa ń wẹ̀ ní kúnra. Wọ́n máa ń ti rí pé jà yẹn àwọn ò lè dájà wọ́n á wá àwọn èèyàn tán lè jọ jà. Àwọn ọmọ àlè ní ṣe bẹ́ẹ̀. God bless you, daddy. Ọmọ àlè ní ṣe bẹ́ẹ̀. Ìgbà tó fẹ́ ṣe iye pé ó fẹ́ gba ọlọ́ọ̀ fẹ́ ṣe chairman lọ́balọ́ba ọwọ́ ẹni kúnra ó bumerang mọ́ ẹ lọ́wọ́ ìgbà tí wọ́n ń gbé fún ẹ ọ̀ní ìwọ lọ́ máa ṣe ó ti mọ̀ wípé nǹkan tó ti ṣe lánàá ló bumerang lénìí. Bẹ́ẹ̀ni. Ẹ wá ń sunkún iná tẹ ẹ dálẹ̀ ó wá ń jó yín ẹ̀yin lẹ dáná iná tẹ ẹ dá ló ń jó yín ẹ wá ń sunkún. God bless you, daddy mi ni wọ́n ti sá àmì sá ó dàrọ̀ sá o. Wow, ẹni tó béèrè pé báwo làwọn ṣe máa rẹ́jísítà wọn ẹ máa bá mi sọ̀rọ̀ ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní WhatsApp kì í sí nǹkan tá a lè máa sọ ní gbangba báyìí ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp á forúkọ wọn lẹ̀ á sọ bó ṣe máa lọ so orí Zoom láti máa ṣe ẹ̀yin lẹ́dẹ̀ máa gáìdì wọn so ẹ máa gáìdì wọn ẹ̀yin náà máa wà ń bẹ̀ ẹ wá fèmí pẹ̀lú àwọn sílẹ̀ tó a bẹ̀rẹ̀ pẹ̀lú lágbára Ọlọ́run wọ́n máa yàtọ̀ lágbára Ọlọ́run kì í ṣe mi kì í ṣagbára mi bọ̀ pẹ̀lú lórí ọ̀fẹ́ tí a mọ̀ pé níbi tó tún ti fẹ́fọ̀ mi ni pé mo tún lọ sí kí lórúkọ ẹ̀ College of Education àmọ́ bá ṣe máa kọ́ wọn nígbà tí ṣe pé wọ́n fẹ́ fi ṣe exam ìdánimọ̀ oríṣiríṣi àwọn nǹkan kò ní nira but èdè ló máa pọ̀ jù àṣà náà dẹ̀ máa pọ̀ pẹ̀mpọ̀ ńbẹ̀ so a máa kọ́ many things oríṣiríṣi àwọn orin erémọdé tíṣà jọ̀wọ́ a fẹ́ lọ wá nǹkan jẹ tíṣà jọ̀wọ́ a fẹ́ lọ wá nǹkan jẹ ọmọ onírẹsì ti dé ọbẹ̀ rẹ̀ ń ta sánsán Àdùkẹ́ Àlàkẹ́ ọmọ onírẹsì ti dé 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 ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi o àfojúdi o ohun rẹ̀ nìyẹn sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi nǹkan la máa kọ́ àwọn ọmọ yín lágbára Ọlọ́run ikú ò ní pa àwọn ọmọ yín o àìsàn ní ṣe wọ́n lọ́jọ́ àtàwọn tèmi náà lágbára Ọlọ́run kò sí bó ti wò kọ́lá yín ọ̀pọ̀ tó láyé ọlá àwọn ọmọ yín your times 100 tọ̀dọ̀ yín lágbára Ọlọ́run àti èmi náà God bless you all orun ayọ̀ lásùn àní tójú ọ̀ndojú kó ẹ̀yin èèyàn mi lórí Facebook I love you so much I love you more than anything God bless you ó dàárọ̀ orun ayọ̀ la máa sàn ẹ̀yin èèyàn mi ní kẹ́ ra sticker fún mi lórí YouTube ẹ ra sticker fún mi okay unfortunately ẹ tí lè ra sticker fún mi lórí Facebook ó dàárọ̀ orun ayọ̀ lásùn.